A kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì wa ti ọ̀sẹ̀ yìí láti dásìsì wa yé wa Anglican Communion lábẹ́ ìdarí bàbá wa ẹni ọ̀wọ̀ tó tọ́ Right Reverend Dr. Michael Adébáyọ̀ Olúwarọ̀ǹbí. A gbàdúrà pé iṣẹ́ ìránṣẹ́ wọn níyè wa kó máa tẹ̀síwájú. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run wa gbé yín ga fún àkókò yìí, a sì ń bẹ̀ pé ó ràn wá lọ́wọ́ tó bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ yìí fi tún ayé wa ṣe láti pèsè wa fún ìjọba rẹ lórúkọ Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ ẹ̀yin aráalé, bàbá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ mi ni àlùfáà Ògúnúbí Joshua Ọládìpúpọ̀ láti ìjọ St. John's Anglican Church Ìmọ́tò Yewa ní Àtíkẹ́tù Àjíkẹ́rí. Ṣé bàbá wa màmá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ mi ni Yẹ̀rìndà Ọlálọ́wọ̀ Esther láti ìjọ Pétérù náà ti Ìgan Aládé Kétu Àjíkẹ́rí. Àwọn bàbá wa àti màmá láti Kétu ni wọ́n máa fi Ọlọ́run bọ́ wa lónìí. Orúkọ tèmi ni àlùfáà Oríyọmí Ọ̀ṣọ́. Lónìí tí í ṣe ọjọ́ ìsinmi 23 lẹ́yìn mẹ́ta lọ́kan, àkórí ọ̀rọ̀ wa tí a ti ń gbé yẹ̀wò náà ni eré ìje Kìrìsìtẹ́nì. Nígbà tí ẹ̀ka àkórí jẹ́ àwọn tó ń ṣe ìwúrí nínú eré ìje, nígbà tí à ń wo apá kẹjọ rẹ̀. Orí ọ̀rọ̀ wa tí a ń gbé yẹ̀wò lónìí ni Jósẹ́fù. Ní ìjẹjọ la wo Jákọ́bù, lónìí à ń gbé Jósẹ́fù yẹ̀wò. Ibi kíkà wa ní ìwé Jẹ́nẹ́sísì orí 50 ẹsẹ̀ 24 àti ẹsẹ̀ 25. Genesis orí 50 ẹsẹ̀ 24 àti 25. Jósẹ́fù sì wí fún àwọn arákùnrin rẹ̀ pé, èmi kú, Ọlọ́run yóò sì bẹ̀ yín wò ní tòótọ́, yóò sì mú yín jáde kúrò ní ilẹ̀ yìí sí ilẹ̀ tí ó ti búra fún Ábúráhámù, fún Ísákì àti fún Jákọ́bù. Jósẹ́fù sì mú àwọn ọmọ Ísírẹ́lì búra wípé Ọlọ́run yóò bẹ̀ yín wò ní tòótọ́, kí ẹ̀yin kí ó sì ru egungun mi láti ìhín lọ. Hébérù orí 11 ẹsẹ̀ 22. Nípa ìgbàgbọ́ ni Jósẹ́fù, nígbà tí ó ń kú lọ, ó rántí ìjáde lọ àwọn ọmọ Ísírẹ́lì, ó sì pàṣẹ ní ti àwọn egungun rẹ̀. Ṣé ìyá wa. Èròǹgbà wa lónìí ni a pín sí ọ̀nà mẹ́ta. Èròǹgbà kínní, láti ṣàmúlò ìgbàgbọ́ yìí ní ipòkípò tí a lè wà. Èròǹgbà kejì ni láti jíròrò lórí bí a ṣe lè múra sílẹ̀ fún ayé tí ń bọ̀ lẹ́yìn eré ìje lórí ilẹ̀. Àti èròǹgbà kẹta, láti kẹ́kọ̀ọ́ bí ìgbàgbọ́ Jósẹ́fù ṣe lè jẹ́ ìwúrí fún wa nínú eré ìje Kìrìsìtẹ́nì wa. Mo gbàdúrà lórúkọ Jésù, àwa náà a ó rìn láre yìí. Orí ọ̀rọ̀ wa ti ṣe ọ̀rọ̀ àkọ́sọ. Ó ní ìgbé ayé Jósẹ́fù jẹ́ àpẹẹrẹ dídán fún àwọn Kìrìsìtẹ́nì nínú ìran gbogbo. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìwà òtítọ́ rẹ̀ ní bí ó ṣe sọ fún bàbá rẹ̀ nípa ìwà ìkà àwọn arákùnrin rẹ̀, ìwà mímọ́ rẹ̀ ní ilé Pọ́tífárù àti akitiyan rẹ̀ nínú túbú, ọgbọ́n rẹ̀ nínú ìṣàkóso Íjíbítì àti ìwà ìdáríjì rẹ̀ àti àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ rẹ̀ ní ọjọ́ ogbó rẹ̀. Jósẹ́fù jẹ́ òpó ìgbàgbọ́ tó ṣe é farawé. Nínú ẹ̀kọ́ wa lónìí, a máa jíròrò àwọn abala wọ̀nyí nínú ìgbé ayé Jósẹ́fù. A ó sì wò bí wọ́n ṣe lè jẹ́ ìwúrí fún wa nínú eré ìje Kìrìsìtẹ́nì wa. Wọ́n ti jẹ́ ká mọ̀ pé Jósẹ́fù jẹ́ òpó ìgbàgbọ́ ní ti àwọn ìwà rere, àpẹẹrẹ tó fi lélẹ̀ ní ti ẹ̀mí ìdáríjì, ẹ̀mí òtítọ́, ìkóra ẹni ìjánu àti ìwà rere, pàápàá adarí tó tọ́ tó ṣe fọkàn tán àti ìwà rere tó wù nígbà tó wà ní túbú àti àwọn ẹ̀kọ́ mìíràn tí a lè rí kọ́ nínú ayé rẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere. Lónìí, nígbà tí àwọn bàbá wa àti ìyá bá ń bá wa dáhùn ìbéèrè, wọ́n máa tàn ìmọ́lẹ̀ sí fún wa ní kíkún ká lè ní òye sí i nípa ìgbé ayé Jósẹ́fù tí ó lè ran ìgbàgbọ́ àwa náà lọ́wọ́. Ìbéèrè kínní, wọ́n ní fi àwọn ẹsẹ̀ wọ̀nyí wé ara wọn. Ìyẹn nínú Jẹ́nẹ́sísì orí 37 ẹsẹ̀ 2. Abala bí pẹ̀lú Ẹ́kísódù orí 23 ẹsẹ̀ 2 àti Jẹ́nẹ́sísì orí 39 ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 9 àti pẹ̀lú Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 17. Wọ́n ní kí ni o lè rí kọ́ nínú ìgbé ayé Jósẹ́fù? Pápá ibi tí a gbé yẹ̀wò yẹn wá. Wọ́n ní kí ni a lè rí kọ́ nínú ìgbé ayé Jósẹ́fù?
nínú ìbéèrè àkọ́kọ́ yìí ẹ ṣé bàbá wa. tá bá lọ wo Genesis orí kẹtàdínlógójì apá kejì ẹsẹ̀ kejì ohun Joseph sì mú ìyìn búburú wọn wáyé rò fún bàbá wọn fádà tó lọ wo nú Genesis Exodus tó ní ká lọ fi ìyẹ̀wò orí kẹtàdínlógún ẹsẹ̀ kejì wípé bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ tọ̀ ọ̀pọ̀ ènìyàn lẹ́yìn láti ṣe ibi bẹ́ẹ̀ ni o kò gbọdọ̀ sọ̀rọ̀ lọ́kàn sọ̀rọ̀ ọ̀ràn kí o sì tẹ̀sí ọ̀pọ̀ ènìyàn láti yí ẹjọ́ pò. A rí wípé ní ibẹ̀ yẹn Joseph mọ ohun tí kò tọ́ ó dẹ̀ kéde rẹ̀ jáde lẹ́sẹ̀kẹsẹ̀ kò bá wọn bò ohun tí kò tọ́ mọ́ abẹ́ aṣọ ó pariwo rẹ̀ síta gẹ́gẹ́ bí òfin tí Ọlọ́run ti ọwọ́ Mósè gbé kalẹ̀. Fádà tó lọ wo Exodus orí Genesis orí 39 ìyẹn orí kọkàndínlógójì àtẹsẹ̀. Nítorí àpò ọ̀wá kí ni ní kúkúrú ẹ̀kọ́ ohun tí ó ń tọ́ abẹ ni pé gbà tí ìyàwó Pọ́tífárì ìyàwó Gáì tó ní gbọ́gbọ́n ṣe àjọṣepọ̀ ó bẹ̀rù Ọlọ́run lọ́kàn rẹ̀ ó dẹ̀ tó rántí òfin tí Ọlọ́run fún Mósè nínú Exodus 20 orí ogún ẹsẹ̀ kẹtàdínlógún yẹn wípé ìwọ kò gbọdọ̀ ṣojú kòkòrò sí aya ẹnìkejì rẹ̀ tàbí ilé ẹnìkejì rẹ̀ tàbí ọmọ ọ̀dọ̀ rẹ̀ so ó pa òfin ẹmú lọ́kàn rẹ̀ ló fi lè sá nígbà tí ìyàwó ọ̀gá rẹ̀ tó pè sí ojú kòkòrò. ẹ ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ńlá pàápàá tá a lè kọ́ nínú ayé Jósẹ́fù mo fi ká di ilé yìí mú Olúwa ràn wá náà lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ wa àwa náà ó lè fi sójú ìṣe àwa náà sì lè ṣe àṣeyọrí. Ìbéèrè kejì wọ́n ní ká jíròrò nípa akitiyan Jósẹ́fù ní Genesis orí ogójì ẹsẹ̀ ìkẹfà ẹsẹ̀ ìkẹjọ àti èrè rẹ̀ nínú Genesis orí kọkànlélógójì yẹn wọ́n ní ẹ̀kọ́ wo ni a tún lè rí kọ́ nínú rẹ̀ yá wa wọ́n tún fẹ́ ká kẹ́kọ̀ọ́ sí nínú Jósẹ́fù yẹn o. Akitiyan Jósẹ́fù tààrí ní nípa títúmọ̀ àlá fún àwọn agbọ́tí àti alásè tí wọ́n wà nínú túbú. Àlá tí wọ́n lá tí wọn ò lè mọ ìtumọ̀ ìbọn ṣe fajúro bó ṣe lọ bá wọn. Wọ́n ní kí ló dé tójú ń fìfàró wọ́n wá láwọn láàlá ni àwọn ọmọ ó dẹ̀ sọ ìtumọ̀ rẹ̀ fún wọn. Ó wá sọ fún ẹni tí ó ní ọba máa pè padà pé kó rántí ìtòun o nígbà tó bá jáde ṣùgbọ́n kó tó di pé yẹn rántí rẹ̀ ó ti pẹ́ nígbà tí Fáráò wá láàlá ló wá tí ò ní ẹni àwọn amòye rẹ̀ ò lè túmọ̀ rẹ̀ ló wá di pé ó rántí pé ẹnìkan wà tó túmọ̀ àlá fún òun ní inú ìtúbú. Èrè rẹ̀ ni pé a rí nínú Genesis orí kọkànlélógójì yẹn ẹsẹ̀ ìyẹn wá rántí ẹ̀ ìyẹn ṣẹ̀ṣẹ̀ wá rántí rẹ̀ ọba wa ní pé tiwa tó wù dáadáa ń jọ sí ó wá jèrè rẹ̀ àwa fi jẹ olórí àwa fi Jósẹ́fù jẹ alákòóso ní ilẹ̀ nítorí àwọn ìwà dáadáa tó ti ẹ̀kọ́ náà lẹ́kọ̀ọ́ ìyàwó ẹ ṣé Olúwa ní pàlàkà yìí ọdún yẹn á dalẹ̀ ọmọ wọn ti kọ́ wa wọ́n ní pé káwa náà ṣe Jósẹ́fù ká má máa rò bóyá èrè kíákíá ẹni gbogbo èrè wà tó wù ẹ ṣé ìyá wa. Ìbéèrè kẹta nínú ayé ìfagagbága ìkórìíra ìlara àti owú wọ́n ní fi wé Genesis orí ìkẹtàdínlógójì ẹsẹ̀ ìkẹtàléníogún sí ìkejìdínlọ́gbọ̀n wọ́n ní pẹ̀lú Genesis orí ìkarùndínláàádọ́ta ẹsẹ̀ kẹrin sí ìkarùn wọ́n ní kí o sì ṣàlàyé bí Joseph ṣe jẹ́ olùwúni lórí rere nínú eré ìje kìrìsìtẹ́nì wa. Báwo ni Joseph ṣe jẹ́ olùwúni lórí rere àbí ẹni ìwúrí bàbá wa? Ìrìn àjò méjì ni ó wà ń bẹ̀rẹ̀. Ìrìn àjò àkọ́kọ́ ni wípé nígbà tí àwọn arákùnrin rẹ̀ tí wọ́n fi ìkórìíra tó fi bá Joseph lò nípa ìkórìíra yẹn kọ́ gbìyànjú àti pa ṣùgbọ́n tó pé Ọlọ́run ní ìpinnu rere fún Joseph lóde ayé wọ́n tó sọ sínú kòtò lẹ́yìn náà wọ́n padà ta fún àwọn oníṣòwò tó fi dé ilẹ̀ Egypt. Ètò Ọlọ́run mú dé ilẹ̀ Egypt ó dẹ̀ ń bá Ọlọ́run rìn títí dé inú ìṣòro gbogbo tó là kọjá ní ìparí ohun gbogbo ó padà bọ́ sínú ọlá ṣùgbọ́n nígbà tí wọ́n rí pé ìlérí Ọlọ́run yẹn wá ṣẹ nínú ayé Joseph kò rántí gbogbo ìlara àwọn ẹ̀gbọ́n rẹ̀ mọ́ ó dáríjì wọn ó dàgbẹ̀sí sọ́wọ́ Ọlọ́run tó lẹ́mí dáríjì kò gbẹ̀san ká má gbẹ̀san. Bàbá wa ẹ ṣé fún ẹ̀kọ́ ńlá tí ẹ kọ́ wa yìí pé ká má gbẹ̀san ká dẹ̀ lẹ́mí dáríjì bíi ti Joseph. Olúwa ràn wá lọ́wọ́. Ìbéèrè kẹrin wọ́n ní kí ni a lè rí kọ́ nínú bí Joseph ṣe múra sílẹ̀ dé ayé lẹ́yìn ikú Jerry
wọ́n ní fi wé Jésù orí 50 yẹn tí a kà yẹn pẹ̀lú Ámósì orí 4 ẹsẹ̀ 12 àti Jòhánù orí 14 ẹsẹ̀ 1. Màmá wọn ní kí ni a lè rí kọ́ nínú bí Joseph ṣe múra sílẹ̀ de ayé lẹ́yìn ikú. Ẹ̀kọ́ tá lè kọ́ ni pé Joseph ń mọ̀ wípé àlejò àti àtìpó ni àwọn jẹ́ ní Nínú ayé. ilẹ̀ Egypt, wípé tí Ọlọ́run bá bẹ̀ wọ́n wò tán fẹ́ kúrò ní ilẹ̀ Egypt kán kó egungun tòun padà sí ìlú ìbílẹ̀ tó Ó mọ̀ gbàgbó làwọn jẹ́ ní ilẹ̀ Jésù wa. bẹ́ẹ̀ náà ni àwa èmi àti yín jẹ́ àlejò àtìpó àti àlejò lórí ilẹ̀ ayé, torí nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 2 sí 3 Jésù ní nínú ilé bàbá tòun ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà, ìbá má ṣe bẹ́ẹ̀. Peter ń lọ nìyẹn. Peter ń lọ nìyẹn. Ìyẹn ká máa palẹ̀ mọ́ fún. Pé ní kéènì àti máa múra yí Bí ti Joseph. bí ti Joseph Káwọn bá ti ìjọ kọ́ra jẹ́. kan àbá padà. Ẹ ṣé ìyá wa, Olúwa ràn yín lọ́wọ́. Ẹ̀kọ́ náà láti kọ́ yìí, Olúwa lè fún wa lórí òfin láti mú lò. Ìparí ìgbàgbọ́ Joseph mú kí ó la onírúurú kọjá nínú ayé, ó sì mú kí ó ní èrò nípa ayé lẹ́yìn ikú rẹ̀ gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. A gbọ́dọ̀ máa sá eré ìje wa nígbà gbogbo lọ́nà tí a ó fi máa wo ré kọjá ayé yìí lọ sí ibi tí a ó wà títí láé. Ṣe pé ẹ̀kọ́ ńlá nìyẹn ká ṣe bí Joseph. Wọ́n ní fún ìrònú, báwo ni o ṣe múra sílẹ̀ fún ayé lẹ́yìn ikú? Bí ti Joseph tó múra sílẹ̀ pé àtìpó lòun jẹ́ gẹ́gẹ́ bí ọ̀tí ẹ̀sọ́ lẹ́ẹ̀kan. Olúwa ràn wá náà lọ́wọ́. Orúkọ Jésù, a ò ní ṣìwà wò, a ò ní ṣẹ̀sìn gbé, a ò ní gbé sínú ayé yìí. Ẹ jẹ́ ká wo àkọsórí wa níwèé Hébérù yẹn orí 11 ẹsẹ̀ 22. Ẹ jẹ́ ká jọ kà kí ló ti rí o. Nípa ìgbàgbọ́ Jósẹ́fù nígbà tí ó kú lọ, ó rántí ìjáde àwọn Ísírẹ́lì, ó sì pàṣẹ sí àwọn egungun rẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run a bẹ̀ ọ́ pé ó lè ran àwa náà lọ́wọ́ nínú ayé yìí. A ó lè ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Àwa náà pẹ̀lú yóò lè jẹ́ àpẹẹrẹ rere bíi ti Jósẹ́fù. A ó sì ní ìrètí sílé ológo wa tí a fi ní gbé sínú ayé àtìpó yìí, tí a fi lè kó àdùn ìjọba ọ̀run. Fi èyí fún wa láàánú jùlọ nítorí ọmọ rẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín.